ǹjẹ́ ó lè káyọ ọkùnrin tó ti bẹ́ẹ̀ lájọṣepọ̀? Rárá sà. 21 years of age. bó fẹ́ fi iṣẹ́ rán sílẹ̀ àbó fẹ́ filẹ̀? Mo fẹ́ fi sílẹ̀. gba àwọn kọ́sọ́mà tó ti wá ní lọ́wọ́ ńkọ́? Mo fẹ́ fi sílẹ̀. báwo wá ti ṣe àwọn kọ́sọ́mà tó ti ń lọ́wọ́ ìwọ tó sì ń ṣe tiktok dìsìn ẹ́ Mo ní ṣe mọ́. ò ní ṣe mọ́ Ìgbà tí wọ́n ti gba fóònù lọ́wọ́ mi náà. ẹ́ Mo ní mo ní ṣe mọ́ àǹdẹ̀ wọ́n ti gba fóònù. ta ló gba fún kí ló ṣe sílẹ̀ kẹ́ tó já Mi ò ṣe ní tẹ̀sí. níbo ló ti rà Ọwọ́ Haúsá. o rẹ Bẹ́ẹ̀ni. tí o mọ tán pè ní káyámátá Mo dá mi. o ò gbọ́ rí Bẹ́ẹ̀ni. o ò gbọ́ káyámátá rí. Mo máa ń gbọ́. Ọjọ́ yẹn Haúsá yẹn ó kiri wá. Tó bá yẹ pé Ìbàdàn ni mo bá mú yín débẹ̀ but Èkó ni. Haúsá yẹn ó kiri wá lọ́jọ́ yẹn but ó ní 10 lórí gbá. Ìgbà tí mo wá sọ fún pé èló ni ó wá pè ní ó pè 5 ni mi wà lọ́jọ́ yẹn. Ó pè fún mi ní 4-5. Mo wá sọ fún mo ní 4-5 lọ́wọ́. But ẹ̀gbọ́n ẹ̀ tó ń ta àtẹ ó jẹ ìyẹn sọ fún mi pé iye tí mo bá ní pé kí n san. Láìtàláì mo ò ṣiṣẹ́ mo ò mọ bó ṣe ń lọ ilé babaláwo and mo ní àwọn ìlẹ̀kẹ̀ Ọ̀ṣun lọ́wọ́ ọwọ́ Haúsá ni mo ti máa rà bí kí n kàn Haúsá torí nǹkan tí mo bá lọ Haúsá mo máa yẹ́ngì tó ń bẹ létí mi náà jọ́ tí mo wá waist bead yẹn náà ló wà létí mi. Magaji, how do you know káyámátá? Etí mi ń gbé ojú mi ń rí. nǹkan tí mo sọ fún yín náà nìyẹn mo ò ṣiṣẹ́ sí o mo dẹ̀ rà ni. ó wà lórí tiktok dáadáa bí. Bẹ́ẹ̀ni. ó máa ń rí oríṣiríṣi tí wọ́n á ní obìnrin ó wọ́kùnrin lọ wọ́n padà fi ṣoògùn owó wọn pa àbó ẹ̀ kí n bá pàdé. máa ń gbọ́ ọgbẹ́. ta ló bá yín ṣoògùn? anybody bá a ṣoògùn. ẹ lọ sí nǹkan kan ẹ kì í jẹ nǹkan kan. mo kì í jẹ nìkan. kí ló wá gbójúlé? mo gbójúlé ní tìgbà tó yẹ pé tí mo bá kàn ti pàdé àwọn èèyàn ní tiktok tó bá ti pọ̀ àwọn wà ní mo dẹ̀ máa lọ. ó dẹ̀ ń lọ bẹ́ẹ̀ o mẹ́bí ẹ̀ o máa ra ẹ̀ o mọ nǹkan kan. Bẹ́ẹ̀ni. tó bá pa ọ̀tá rẹ̀ ńkọ́ àbí wọ́n fi ọ̀tá rẹ̀ sí nǹkan kan tó bá ti ń lọ bẹ̀ tó máa ń dágbére fáwọn ọ̀rẹ́ ẹ̀ àbó kì í dágbére fẹ́ni ẹ̀kan. mo ò gbọ́dọ̀ àwọn ọ̀rẹ́ mi yẹn mọ́ mo ti kúrò ní Yaba. táàmì tó bá ti ń jáde ò kì í dágbére fẹ́ni ẹ̀kan wàá kàn dá lọ ni. ọmọ ti kú lóko àwọn òbí ògbọ́n lé o. ok ṣé owó tí èló ní ọkùnrin yẹn sẹ́ǹdì sẹ́kọ̀ọ́ tó wá látẹ̀kọ́? kò sẹ́ǹdì ẹni tì sí mi. kò sẹ́ǹdì owó kankan sí ẹ? Bẹ́ẹ̀ni ó sọ pé tí mo bá ti dé pé kí wọ́n á gba owó. kó wá gbowó tó bá ti pè é bẹ́ẹ̀ náà wọ́n kì í sẹ́ǹdì owó. wọ́n máa sẹ́ǹdì owó. èló bí èló? iye tó mọ́tò bá jẹ ni. lásán tẹ bá ṣe tán tó bá fẹ́ máa padà lónìí wá fún ẹ. ẹlòmíì lè fún yàn 10k ẹlòmíì lè fún yàn 20,000 ẹlòmíì lè fún yàn 5k. fún ọjọ́ kan. Bẹ́ẹ̀ni sọ. chat kí ló wá dé tó wá múlẹ̀ mọ́ kí ló tó jálẹ̀kùn lẹ́kùn tó kẹ́rù wọn. kò sẹ́ǹtì. ó kọ̀wé kó jí ẹrù wọn náà. rárá sà. kí ló rò débẹ̀ ṣiṣẹ́ tó ń ṣe òòrùn owó ra aṣọ ni. mo rówó ra aṣọ. kí ló tó wá káṣọ aláṣọ sí. sọ̀rọ̀. kò sẹ́ǹtì sà kò í ṣe pé títí wọn ló máa jẹ́ for the first time. tí wọn yìí kọ́ ni àkọ́kọ́. mo kàn lọ káṣọ aláṣọ. èwo ni àkọ́kọ́ tó kọ́kọ́ ṣe? ó náà ni mò ń sọ yìí. ní mọ́níyà. Bẹ́ẹ̀ni sà. ẹlẹ́ẹ̀kejì ńkọ́? no ilé náà ni ẹlẹ́ẹ̀kejì. ilé ẹlẹ́ẹ̀kejì. Bẹ́ẹ̀ni. oh my God ta ló lẹ̀bi eléyìí báyìí tí bàbá ó ti ní bàbá rẹ fi ẹsẹ̀ nu iṣẹ́ mo mọ̀ pé ó ṣeé ṣe kí ni bàbá rẹ kí wọ́n máa dùn sí ní tó ń ṣẹlẹ̀ yìí. Mr. Abbas tí wọ́n ń ta àmù ní mọ́níyà á máa retí lọ́la mọ̀ pé ẹ ní ọ̀rọ̀ púpọ̀ láti sọ lórí ọmọ yìí ó sì yẹ ká tiẹ̀ wá sojú abẹ ní kò ń bo gan nìyá rẹ̀ wà irú èèyàn wo nìyá rẹ̀ ta gan nìyá rẹ̀ bó o lẹ ṣe fẹ́ yà rẹ̀ ṣó fẹ́ òun sunkún ni. mọ̀ pé ojú ẹ no bóyá o ronú àmọ̀ pé ẹkún lè máa gbọ́n ni mo fẹ́ mọ̀ bóyá o sunkún ni àbí ó kàn. ǹjẹ́ ó lè káyọ ọkùnrin tó ti bẹ́ẹ̀ lájọṣepọ̀? rárá sà. 21 years of age. síbẹ̀ èyí kì í ṣe òpin èyí kì í ṣe òpin ìṣòbó tí orí yẹn ìṣòpin rẹ̀
sì lè dìde o má fààyè fún Sátánì kó gbògo lórí ẹ. wàláì kì í ṣòpin ayé tó bá mọ̀ bẹ́ẹ̀. àwọn tó burú jáì ju tiẹ̀ lọ tí wọ́n ronú pìwàdà ayé wọn dẹ̀ tún ó ti ń nítumọ̀. ṣé o ṣetán àti ronú pìwàdà àbó o tí ì ṣetán. mo ṣetán láti ronú pìwàdà. àmọ́ dádì mi mo fẹ́ kọ́ mọ mo kàn fẹ́ rí mọ́yìn mi tó bá yẹ pé wọ́n ti kú kó jẹ́ kí n mọ̀. mo ní pé kí dádì mi fi fámìlì mọ́yìn mi hàn mí. dádì mi máa sọ fún mi pé mo kì í ṣe ọmọ gidi. ṣé yẹn ni ló fà á tó fi ń lọ sí tó ṣe. nǹkan tó ń ṣe mí ìgbà tí wọ́n ṣàlàyé fún dádì mi tó ń pé kí dádì mi bá mi ṣe. àkọ́kọ́ dádì mi kọ́kọ́ wọn ò kí ẹ̀ ń pa mi ìgbà tó wá yá dádì mi wá fẹ́ bá mi ṣe nǹkan yẹn normal wọ́n ti san owó ẹ̀ bẹ̀tẹ̀ ọjọ́ tó máa bá mi ṣe nǹkan yẹn tó ní pé kí n tẹ̀lé wọn mo sá lọ. ìgbà tó tí àwọn tún padà rí mi mú wọ́n tún fẹ́ lọ ṣe nǹkan yẹn wọ́n tún mú mi lọ church wọ́n dé mi mọ́ church ìgbà tí mo tún kúrò ń bẹ̀ ọjọ́ yẹn gangan náà ni mo tún rí ibi sá lọ kúrò ní church yẹn. kí ló máa mu. mo kí mo mọ́ tì mù. kí ló máa ń fà. mo kí n fa ẹni sìn. o sú ọ. bẹ́ẹ̀ni. o sín gbẹ́rẹ́ náà. inú dájú mi ló fún mi lápá. àkọ́kọ́ ojú kòkòrò ọ̀lẹ àfiṣe ó lè jẹ́ pé wọ́n kàn fẹ́ díù pẹ̀lú àwọn òbí ẹ̀ wọ́n kàn wá fi nǹkan kan tẹ́ pé nǹkan ìdójútì wọ́n wá fi sí i la tó bá yẹ pa fi ṣe ni ọlọ́run á yọ ọ́ kúrò nù ayé rẹ̀. ó gbọ́ yorùbá ó gbọ́n tí mo sọ kí ló tó ń ronú ó ti wà káàkiri ìwé náà. ó gbọ́n tí mo sọ. bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀kọ́ ìkọ̀ọ̀kan ni ẹlòmíì ó lè jókòó ojú kòkòrò ó ṣàfẹ́ òun náà fẹ́ belong ó fẹ́ máa wọṣọ gbà ó fẹ́ máa rìnrìn gbà ó fẹ́ máa ṣèṣe gbà ojú kòkòrò yóò lè débẹ̀ ẹlòmíì ọ̀lẹ kò lè dá ṣiṣẹ́ ṣùgbọ́n fẹ́ máa náwó yóò sùn débẹ̀ n kò sí ní fóònù yẹn tiktok tó ti ṣe tiktok tóun náà ti ní friend tó ti ń lẹ irun ojú tó ti ń ṣe gbogbo ẹ̀ wọ́n ti ń gbéra wọn káàkiri ẹ gbọ́ níbi tó ti pàdé àwọn èèyàn ó rí bí wọ́n ṣe múra ó rí bí wọ́n ṣe ṣe ó fẹ́ belong ṣùgbọ́n nídàkejì láàyè míì wọ́n á tún máa fi káyọ̀ ṣàánú wa káyọ̀ máa fi àbá wọn tí ò dá sínú ayé wa wọ́n á tún máa fi sínú ayé èèyàn torí wọn ò fẹ́ jẹ́ kí ó jèrè ara rẹ̀ wọn ò sì fẹ́ jẹ́ káwọn òbí ẹ̀ náà tún jèrè rẹ̀ wọ́n wá fi ìwà kan wọ́n á fi lé èèyàn la yóò kàn máa wà káàkiri ẹ̀mí yẹn ó kàn ní ó lọ kó náà ni mo fi ní ṣé kò rówó ra aṣọ nu iṣẹ́ tí ń ṣe ni èwo ló ti wá wọnú aṣọ yín tó kó. gbogbo ẹ pátápátá ló ti wọ gbogbo àwọn bàtà gbogbo àwọn báàgì yẹn ó ti bàjẹ́. ó fẹ́ belong ni kò rówó ra aṣọ ṣé wàá aṣọ tẹ́yìn rà yìí ni aṣọ. ẹni tó gbà sọ́dọ̀ ló yẹ kó jí nǹkan ẹ̀. kí lè fẹ́ fi wé ẹ ti gbà lọ́wọ́ padà ni. mi ò gbà kò sí nǹkan tí mo fẹ́ fi ṣe káwọn òbí ẹ̀ wá sanwó owó tí mo ná níjẹta tí mo fi rí mú wàláì ó lé ní 70,000 wàláì tàláì. nǹkan ni kò yẹ kí ó wá sórí afẹ́fẹ́ náà nígbà tí kò deny pé òun kó aṣọ kò yẹ kó wá sórí afẹ́fẹ́ mo ti gbọ́ ẹ mọ̀ tó mọ̀ tó ṣe hàn. ìjálẹ̀kùn onílẹ̀kùn. ó jálẹ̀kùn ni. stealing nìyẹn. ó jálẹ̀kùn onílẹ̀kùn. stealing. kúta tó fi jágun tún bá mi gbé sẹ́nu ọ̀nà nígbà tí mo dé lálẹ́ mo tún bẹ̀ lọ́jọ́ kejì tó kó ẹrù yẹn pé kó wá bá mi kó wá kó pàdé mọ́tò kó gbé fún mọ́tò kí lọ gbà ó ń gbé mi ṣẹ́ pẹ̀lú mi fún mi. Ọláyínká kí ló fẹ́ ok o ti sọ nǹkan lẹ́ẹ̀kan o ló fẹ́ mọ fámìlì mọ́mì ẹ̀ 1 nìyẹn 2 kí ló tún fẹ́. ẹlẹ́kejì mo fẹ́ ẹrù mọ́mì mo ní ìdíwọ̀n lọ́wọ́ àwọn ọmọ Nàìjíríà kí n fi dá owó wọn padà. ok ó di méjì ìkẹta ńkọ́. mo fẹ́ padà sílé. ilé ibo. ní ọ̀dọ̀ dájú mi. ọ̀dọ̀ dájú ẹ̀. ó di mẹ́ta ìkẹrin kọ́. ó ti tán ok dáàdì ẹ̀ ń bọ̀ wá lọ́la tá a bá ti rí dáàdì ẹ̀ á jọ sọ̀rọ̀ papọ̀ ká dẹ̀ mọ̀ tí a bá ṣe níwọ̀n wà tó jẹ́ pé eléyìí ṣe tàkọ́kọ́ a mọ irú ìlú tá a lù sígbẹ̀dù yẹn a mọ̀ irú ẹ̀ tó sọ olóòfẹ́ mọ àwọn ẹbí mọ́mì rẹ̀ kí o fẹ́ padà sílé àwọn aràn lọ́wọ́ bó ṣe sanwó ẹrù tó kó dájú rẹ̀ náà ni ó san ẹni tó bá bímọ ọ̀ràn náà ni ó pọ̀n
adìrẹ ni ọ̀sán bó fẹ́ fi iṣẹ́ rán sílẹ̀ àbó fẹ́ filẹ̀ mo fẹ́ fi sílẹ̀. gba àwọn kọ́sọ́mà tó ti wá ní lọ́wọ́ ńkọ́. mo fẹ́ fi sílẹ̀. báwo wá ti ṣe àwọn kọ́sọ́mà tó ti ń lọ́wọ́ ìwọ tó sì ń ṣe tiktok dísìn ẹ́ mo ní ṣe mọ́. ò ní ṣe mọ́. ìgbà tí wọ́n ti gba fóònù lọ́wọ́ mi ni. ẹ́ mo ní mo ní ṣe mọ́ àǹdẹ̀ wọ́n ti gba fóònù. ta ló gba fóònù. fóònù rẹ wà níbí báyìí o àwọn ọmọ mi kankan. ok ìgbà ìní fóònù ẹ̀ àtàná tá ti ń tì èmi ni mo bá fowó ṣí. ẹ má wọrí kí ló ṣe sílẹ̀ kẹ́ tó já. mi ò ṣe ní tẹ̀sí. níbo ló ti rà. ọwọ́ haúsá. o rẹ bẹ́ẹ̀ni. tí o mọ tán pè ní káyámátá. mo dá mi. o ò gbọ́ rí. bẹ́ẹ̀ni. o ò gbọ́ káyámátá rí. mo máa ń gbọ́ ọjọ́ yẹn haúsá yẹn ó kiri wá tó bá yẹ pé ìbàdàn ni mo bá mú yín débẹ̀ bọ́ tó kú ni haúsá yẹn ó kiri wá lọ́jọ́ yẹn but ó ní 10 lórí gbá ìgbà tí mo wá sọ fún pé èló ni ó wá pè ní ó pè 5 ní mi wà lọ́jọ́ yẹn ó pè fún mi ní 4-5 mo wá sọ fún mo ní 4-5 lọ́wọ́ but ẹ̀gbọ́n ẹ̀ tó ń ta àtẹ ó jẹ ìyẹn sọ fún mi pé iye tí mo bá ní pé kí n san wọ́n ní 2-5 ni mo ní olóhùn lè tà ní 2-5 ni mo fi rà ní 3-5 ẹ̀gbọ́n ẹ̀ bá mi fún 1,000 kan láti gbà yẹn. ẹ̀gbọ́n haúsá. bẹ́ẹ̀ni waist bead mẹ́ta náà dẹ́kun nídìí mi. kí ló sọ fún kó bẹ́ẹ̀ fi ṣe. mi sọ fún ọlá pé ó jẹ́ pé waist bead tó mo máa ń ra waist bead that's why tí mo fi àgbà tí mo rí pé waist bead ni ọjọ́ kan tí mo kọ́kọ́ lò náà tẹ́nìkan rí wọn ni àṣé kò kí n ṣe káyámátà lélẹ̀ mo lè mú yín débẹ̀. ẹnìkan ní Magaji how do you know káyámátà etí mi ń gbójú mi ń rí. bọ́ tí mo sọ fún yín náà nìyẹn mo ò ṣiṣẹ́ sí o mo dẹ̀ ra ni láìtọ́láì mo ò ṣiṣẹ́ sí mo ò mọ bó ṣe ń lọ ilé babaláwo and mo ní àwọn ìlẹ̀kẹ̀ ọ̀ṣun lọ́wọ́ ọwọ́ haúsá ni mo ti máa rà bí kí n kàn ra haúsá torí nǹkan tí mo bá lọ haúsá mo máa yẹ́ǹgì tó ń bẹ létí mi náà jọ́ tí mo ra waist bead yẹn náà ló wà létí mi. oyè mélòó ló wá jẹ kò yé mi kò lè bá mélòó ni kíní tó ń lò mélòó ló kó 5 mọ́ mẹ́ta tó ń bẹ ó jẹ́ 8 ojoyè mẹ́jọ tán ẹ̀yin ọkùnrin míì ó kàn ń ṣiṣẹ́ ni fọwọ́ ṣiṣẹ́ òun ní ń ṣiṣẹ́ ẹlòmíì ní ń jẹ́ yóò rò pé òun wáyé dáadáa ni pé ọmọ ọkùnrin míì ò pé yẹs àfi kóbìnrin ọmọ gbọ́ tó bá ti tẹ́tí gbọ́ mi pẹ́rẹ́ báyìí yóò wọ iṣẹ́ ni ayé rẹ̀ ń lọ díẹ̀díẹ̀ nù ọ́ ẹ jẹ́ ṣọ́ra yín àwọn èèyàn ti wà nú ayé gan kíláàsì ló ti kúrò DSS 3 ló ti kúrò lọ kálukú bá ń lò ó fún ni gíláàsì ojú tèmi yìí mo lè máa lò ó pé mo fi ń ka nǹkan ẹlòmíì lè máa lò ó pé òun fi ń rìn ni ẹlòmíì lè máa lò ó pé yẹ bó bá fẹ́ jẹun ni nítorí bá wo kálukú ló lè lo oyè tọmọ yìí jẹ nítorí bá wo kálukú ló lè lò ó fún ọkùnrin náà sì ní sìn ẹ sá ṣọ́ra yín mélòó la kànú yín Adépèlé you sef has gone far nínú ayé mo ti lọ́nu ayé gan kí yẹn wà lágídígbò kó má lọ ojoojúmọ́ là ń gbójoojúmọ́ là ń rí ẹ̀gbọ́n tí wọ́n ní tójú pátá ń rí tójú ṣòkòtò bá rí yọ fàyà ojú wa ń rí nǹkan Ọláyínká kí ni. Asis. kí ni orúkọ mi tó tún jẹ́. Abiba. wow Ọláyínká dìde ọlá bàbá àwọn ọlọ́ta ẹ̀rọ ti máa bá àwọn èèyàn máa ń ké mo pe ọlá fún pẹ̀lẹ́ ṣáàjẹ fi lọ dá fi síbì kan ní o pẹ̀lẹ́ gbẹ́rù rẹ̀ ẹlẹ́rù gbẹ́rù rẹ̀ o ẹ̀wọ́ ẹ̀nà sọ àbí ká dúró de ìyá rẹ̀ àbàbà rẹ̀ lọ́la kọ́mọ bí wọ́n ṣe sanwó ẹni ẹlẹ́ni ìyẹn Ọlọ́run ti bá yín sí ẹ ti rí ìyá.